èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí. Adedọtun Arẹmu Gbadebọ Alake tó ríran ní 2008 pé Bọla Tinubu máa di ààrẹ. Ọjọ́ náà ló dàbí àná yìí. Bẹ́ẹ̀ àná kọ́, ọjọ́ náà ṣe díẹ̀ ó jàre. Ọjọ́ Sunday kan báyìí ni, ọjọ́ kejì oṣù kẹta ọdún 2008. Lọ́jọ́ yìí gan ni Alake ilẹ̀ Ẹ̀gbá ọba Adedọtun Arẹmu Gbadebọ sọ̀rọ̀ bíi wòlíì pàtàkì. Ó ríran sí ààrẹ wa tó wà lórí oyè báyìí, Bọla Tinubu. Ó ní ó dá òun lójú pé ó máa di olórí orílẹ̀-èdè Nàìjíríà níjọ́ kan dandan. Ohun tó rí lọ́jọ́ náà kò tó sọ bẹ́ẹ̀ kò yé ẹnìkan. Ìdí tó sì fi wí bẹ́ẹ̀ ẹnìkan ò mọ̀. Ṣùgbọ́n ó là á mọ́lẹ̀ lójú gbogbo ayé pé Bọla ń bọ̀ wá ṣe ààrẹ wa. Lójú àwọn èèyàn ńláńlá ló ṣe o. Mọ́ládé Ọkọ́ya Thomas ni alága ìjókòó ńlá náà. Bẹ́ẹ̀ làwọn ọba lọ bí rẹ́rẹ́. Lójú Ọọ̀ni Okùn Adésíjú Adé ló ṣe. Aláàfin Lámídì Adéyẹmí náà wà níkàlẹ̀. Bẹ́ẹ̀ ni ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀, elékòó ìlú Èkó, Rilwanu Akiolu àtàwọn ọba ńláńlá míì. Àwọn olóṣèlú ní kí ló ṣubú tẹ àwọn. Lateef Jákàndé, Ìbíkúnlé Amósùn, Rauf Arẹ́gbẹ́ṣọlá, Níyì Adébáyọ̀, Abíọ́lá Ajímọ́bí, Káyọ̀dé Fáyẹmí àtàwọn olóṣèlú ńláńlá bẹ́ẹ̀ tí Babátúndé Rájí Fáṣọlá sì gba gbogbo wọn lálejò. Bẹ́ẹ̀ náà làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá jókòó. Adéyínká Adébáyọ̀, Mobọ́lájí Johnson, Frederick Fáṣẹ̀hùn, Gani Adams, Rasaki Àkànní Ọkọ́ya, Julius Adélùsì Adélùyì, Adékúnlé Ọjọ́rá, Lateef Adégbìtẹ́, Ọ̀dẹ́yẹmí àtàwọn èèyàn pàtàkì lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Àwọn aláròyé ni wọ́n ń ṣètò kan tí wọ́n pè ní àjọ̀dún àṣà àti ìṣe Yorùbá lágbàáyé, World Festival of Yoruba Arts and Culture WOFEYAC, ni wọ́n bá fi Wọlé Ṣóyínká ṣe aṣojú ètò náà lágbàáyé, ìyẹn Global Ambassador. Wọ́n wá mú Bọlá bíi aṣojú WOFEYAC ní Nàìjíríà, ìyẹn National Ambassador. Ọjọ́ tí wọ́n ń fi Bọlá joyè yìí lórí bí àjọ̀dún ńlá kan fún gbogbo Yorùbá, nítorí ó fẹ́rẹ̀ má sí àgbà kan tí kò wá tàbí ránṣẹ́ wá. Kálukú ló sì ń dìde sọ̀rọ̀ tí wọ́n ń sọ bí wọ́n ti ṣe fẹ́ràn àṣà àti ìṣe Yorùbá tó. Ẹnìkan tọ́rọ̀ ẹ̀ yàtọ̀ díẹ̀ lọ́jọ́ yìí ni Alake ilẹ̀ Ẹ̀gbá yìí, Adedọtun Arẹmu Gbadebọ, nítorí ó rí ohun táwọn tó kù kò rí rárá. Alake sọ níjọ́ náà pé ó dáa táwọn aláròyé fi Bọlá ṣe aṣojú ètò náà ní Nàìjíríà, nítorí ohun tí òun rí ni pé Tinubu tí gbogbo àwọn tó jókòó ń wò yìí máa di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níjọ́ kan. Lójú àwọn kan níjọ́ náà, bíi pé ọba náà ń sọ àsọdùn ni, bíi pé ó ń ṣe ojú ayé, bíi pé kò mọ ohun tó ń sọ. Alake mọ ohun tó wà lọ́kàn wọn. Ó ní kì í ṣe ọ̀la òde yìí lòun ń wí o, ṣùgbọ́n ó hàn sóhun gbangba pé Bọlá máa di ààrẹ Nàìjíríà. Àwọn tí wọ́n yín mú jàre, nítorí Bọlá ṣẹ̀ṣẹ̀ fi ipò gómìnà sílẹ̀ ni, kódà kò tí ì pé ọdún kan tó fi ipò náà sílẹ̀. Àwọn èèyàn sì ronú wò pé kí Haúsá tó lo ọdún mẹ́jọ, kí Ìgbò tó lo ọdún mẹ́jọ, ọjọ́ wo nípò ààrẹ tó tún fẹ́ kan Yorùbá tó fi máa wá jẹ́ Bọlá ni wọ́n máa mú. Ṣùgbọ́n Alake kò torí èyí yí ọ̀rọ̀ ẹ̀ padà, tàbí kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́. Ohun tó tẹnu mọ́ níjọ́ náà ni pé ó dá òun lójú ni pé Bọlá máa di ààrẹ. Ọ̀rọ̀ náà ló padà wá ṣẹ lọ́dún 15 gééré yìí. Ìyẹn ni pé Alake mọ ohun tó ń sọ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Nígbà tí èdè àìyedè tó wà láàrin Ọọ̀ni àná, Okùn Adésíjú Adé àti Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí, Lámídì Ọláyíwọlá Adéyẹmí, fẹjú ju ohun tí apá àwọn èèyàn fẹ́ ká. Aláròyé tún pè pàdé kan sílùú Ìbàdàn nílé gómìnà àná, Àlàó Akálà, ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2008 ni. Àwọn ọba ńláńlá 5 ni wọ́n wà níbẹ̀: Ọọ̀ni, Aláàfin, Aláké, Alayé ti Ẹfọ̀n àti Àmàpétu ti Màyín. Àwọn 5 yìí ni alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ wọn: ìpínlẹ̀ Ọ̀ṣun,
Ọ̀yọ́, Ògùn, Èkìtì àti Oǹdó. Bẹ́ẹ̀ làwọn gómìnà wọn márààrún pé Ọlágúnsóyè Oyinlọ́lá, Àlàó Akálà, Gbénga Daniel, Ṣẹ́gun Òní àti Olúṣẹ́gun Àgàgú. Ìwọ̀nba àwọn tí wọ́n wà nípàdé yìí nìyẹn, a sì tún fi ọ̀gá àwọn Aláròyé tó pè wọ́n wá. Wọ́n fẹ́ parí ìjà Ọọ̀ni pẹ̀lú Aláàfin. Àtàwọn ọba àtàwọn gómìnà gbogbo wọn ló ń ṣẹnu kọ̀lọ̀lọ̀ sọ̀rọ̀. Kò sẹ́ni tó fẹ́ sojú abẹ níkò, kò sẹ́ni tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fáwọn àgbàlagbà ọba méjèèjì yìí. Wọ́n kàn ń sọ pé kí wọ́n má bínú náà ni. Gbogbo wọn ti sọ̀rọ̀. Nígbà náà ló kan Alake Gbadebọ. Òun ló sọ lójú àwọn ọba ńlá méjèèjì yìí pé ẹ̀yin tẹ́ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ nìyí. Ẹ̀yin tẹ́ ń dí ìdàgbàsókè ìran Yorùbá lọ́wọ́ nìyí. Ṣé ẹ fẹ́ sọ pé ẹ ò mọ̀ pé ìjà ẹ̀yin méjèèjì ló ń fa Yorùbá sẹ́yìn ni? Tó bá jẹ́ lóòótọ́ lẹ fẹ́ràn Yorùbá, tó bá sì jẹ́ lóòótọ́ lẹ fẹ́ ìlọsíwájú ọmọ Yorùbá, àfi kẹ́ ẹ parí ohun yòówù tó bá wà láàrin yín. Bíi bẹ́ẹ̀ kọ́, èmi náà á jìnnà sẹ́yìn méjèèjì. Ọ̀rọ̀ náà kọ́kọ́ dàbí àwàdà létí àwọn tó gbọ́, ni wọ́n bá rẹ́rìn-ín. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí bí ọba náà ti lejú koko bíi sójà nígbà tó ń sọ̀rọ̀, kálukú sinmi ẹ̀rín. Ohun tó sì ń wí wọ̀ wọ́n létí. Ó wọ̀ wọ́n létí débi pé Aláàfin tó sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ lóhùn ò ní sọ̀rọ̀ púpọ̀. Oríkì Ọọ̀ni ló mú bọnu. Ó sì kì í títí tí Síjúwadé fi dìde tó so mọ́ ọ, tí èdè àìyedè náà sì wọlẹ̀, tí inú gbogbo ọba tó wà níbẹ̀ àtàwọn gómìnà sì dùn débi tí wọ́n fi ń fọwọ́ lu ara wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ Alake Gbadebọ ló jẹ́ kí àṣeyanjú ọ̀rọ̀ náà ṣeé ṣe. Ní 2010, nígbà tí Jonathan Goodluck ṣẹ̀ṣẹ̀ gbàjọba, tí ẹsẹ̀ kò tí ì múlẹ̀, ó ránṣẹ́ sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ pé òun fẹ́ pèpàdé àwọn ọba Yorùbá gbogbo. Ní Ọọ̀ni bá pe àwọn ọba ńláńlá ilẹ̀ Yorùbá jọ pé kí wọ́n pàdé ní Abẹ́òkúta, kí gbogbo wọn fẹnukò lórí ohun tí wọ́n lọ sọ fún Jonathan. Wọ́n ṣèpàdé, wọ́n sì fi ọjọ́ lílọ ránṣẹ́ sí Ààrẹ. Gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn nígbà náà, Àwùjalẹ̀ ló yẹ kó ṣáájú àwọn ọba láti ibẹ̀. Ṣùgbọ́n nítorí èdè àìyedè òun àti Ọọ̀ni Síjúwadé, nígbà tí ọjọ́ náà kù ọ̀la, Àwùjalẹ̀ sọ fún Aláròyé tí wọ́n ní kó ṣètò àkójọ àwọn ọba náà póun ò lọ mọ́. Alake náà lóun kò lè ṣáájú àwọn ọba Ògùn nígbà tó jẹ́ òun kọ́ lálága wọn nígbà náà. Ń làwọn ọba Ògùn tó kù náà bá ń sá sẹ́yìn pé àwọn kò ní lọ. Ìgbà tí Alake rí bí nǹkan ti ń lọ, pé ìrìn àjò náà lè forí ṣọpọ́n, ìtìjú Yorùbá ló sì máa jẹ́. Ọba náà pe Aláròyé padà, ó sì gbà láti ṣáájú àwọn ọba láti ìpínlẹ̀ Ògùn. Níbẹ̀ ni nǹkan ti yí padà, tí àwọn ọba tó kù sì dìde láti lọ. Níbi ìpàdé náà lọ́dọ̀ Jonathan, ọ̀pọ̀ àwọn ọba tí wọ́n ti lérí l'Abẹ́òkúta ni kò lè gbìmọ̀ kí Alake tó dìde. Alake sọ fún Jonathan lójú gbogbogbò níbẹ̀ pé nígbà táwọn olóṣèlú bá fẹ́ lu àwọn ọba Yorùbá, tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni wọ́n máa ń pè wọ́n s'Àbújá. Ṣùgbọ́n tí wọ́n bá ti róhun tí wọ́n ń wá tán, wọ́n á gbàgbé wọn. Alake sọ níjọ́ náà pé àwọn ò bá towó tàbí tipò wá o. Ohun táwọn torí ẹ̀ wá kò ju ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Àwọn fẹ́ àdéhùn lẹ́nu ààrẹ tuntun náà pé ó máa tún ilẹ̀ Yorùbá ṣe. Bó bá ti mọ̀ pé òun kò ní ètò láti tún ilẹ̀ Yorùbá ṣe àti láti mú ìdàgbàsókè wọ gbogbo agbègbè ilẹ̀ Yorùbá, kó jẹ́ káwọn máa lọ jẹ́. Àwọn kò tiẹ̀ ní sọ pé àwọn wá sọ́dọ̀ ẹ̀. Ni Jonathan bá ní rárá, bẹ́ẹ̀ kọ́. Ó ní nítorí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá yẹn gan lòun ṣe pè wọ́n. Òun ṣetán láti ṣe gbogbo ohun táwọn ọba náà bá sọ fóun. Adedọtun Arẹmu Gbadebọ nìyẹn, Alake tí ọ̀pọ̀ ń gbórúkọ ẹ̀, ṣùgbọ́n tí wọn ò mọrú ọba tí í ṣe. Eégún jẹ eégún lọ, òòṣà sì jòòṣà, ẹyẹ jẹyẹ lọ, àwọn ọba pàápàá ju ara wọn lọ. Ọ̀kan nínú àwọn ọba Yorùbá tí wọn kò bá àṣà àti ìṣe Yorùbá jẹ́, tí wọn kò sì torí ìjẹkújẹ àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí ewé ọdán ṣe kí ẹran tó fi jẹ ba ipò àwọn baba ńlá wọn jẹ́ ni ọba Gbadebọ ṣe. Ọdún 18 rèé
tó ti gorí oyè tí gbogbo ayé sì ké kábíyèsí fún ọba Aláké Ẹ̀gbá tuntun, ṣùgbọ́n níṣe lèèyàn máa rò pé ó ti lò tó 50 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ lórí ipò náà nítorí ọgbọ́n tó fi ń ṣe ipò ọba àti àlàáfíà pẹ̀lú ìdàgbàsókè tó mú wọ ìlú ọ̀hún wá. Ó láyà bí olúkòso ni, kì í bẹ̀rù àti sọ òótọ́, bẹ́ẹ̀ ni kò ní gbé ẹ̀bi fálárì láéláé. Èèyàn kan kò ní bá a níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀yìn. Akékaka lójú ọlọ́rọ̀ ọkùnrin ogun, a ní bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ló máa ṣe. Ọmọ òkú kẹ́nù tó kọ́kọ́ jẹ Aláké lábẹ́òkúta, bàbá rẹ̀ ló gbé Adébọ̀ tí wọ́n fi ń pè ní Gbadebọ láti orílẹ̀ Ẹ̀gbá, ni wọ́n ṣe ń pe òun náà ní Akóredé torí ire tó kó wọ̀lú Ẹ̀gbá kò kéré. Bàbá náà ṣẹ̀ṣẹ̀ pé ọmọ 80 ọdún ni. Àdúrà la sì ń gbà kí Ọlọ́run jẹ́ kó túbọ̀ ṣe púpọ̀ sí i. Adedọtun Arẹmu Gbadebọ, kábíyèsí o, kábíyèsí Aláké.